Òwe ìyìnrere ti Jòhánù orí kẹsàn-án bẹ̀rẹ̀ ní àti ẹsẹ̀ kẹtàlá títí fún ìkejìdínlọ́gbọ̀n. Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà. Wọ́n mú ọkùnrin rẹ̀ tí ṣe afọ́jú rí tẹ́lẹ̀ ṣùgbọ́n rí Jésù wòsàn. Wọ́n mú wá sọ́dọ̀ wọn Farisí. Júdà ọfọ ọjọ́ sinmi rọjọ́ náà dé rí Jésù ṣe amọ̀ láti fò la ojú ọmọkùnrin náà. Júdà náà báwọn Farisí pẹ̀lú wọ́n ìbírọ̀ náwó ọmọkùnrin náà ọfọ. Wọ́n ti ṣe orí ọfọ wọ̀ ríran. Orí dá wọn ohun ọfọ. Ó fún amọ̀lẹ̀ ojú rẹ̀ mi. Ọ̀dẹ́láwẹ̀ fọlọ́gán rìn mọ̀ ríran. Júdà náà ọmọkùnrin náà wọn Farisí. Wọ́n ewé ọfọ. Ọkùnrin yìí ètòdọ́ Ọlọ́run Olódùmarè wá. Júdà ọfọ ipa ọjọ́ ọ̀sẹ̀ mọ́. Wọ́n olómùrán ìwé ọfọ. Wọ́n ní rèmi sí ẹlẹ́ṣẹ̀. Wọ́n ti má lè ṣe lọ́kọ́ oṣẹ́ àmì ọmọkùnrin ẹ̀mí ṣe ewu yapa ìwà náà rìn wọn. Júdà náà wọ́n ìtúgbèrè ọmọkùnrin afọ́jú rẹ̀ dẹ́ ti ríran ẹ̀ ọ̀fọ̀. ń ra kí wọ́n rí wí ìdédé ọ̀rọ̀ rẹ̀ ńlẹ̀ nípa ọmọkùnrin ra ń wí rèmi sí Jésù yìí. Nítorí ọ̀fọ̀ ó ti la ojú rẹ̀ ọkùnrin afọ́jú rẹ̀ dẹ́ ti ríran ẹ̀ ewé ọ̀fọ̀ wò líran ńlá. Júdà náà kọ́ wọn ju ìkọjà lẹ́nu àti gbàgbọ́ ọ̀fọ̀ ọmọdékùnrin náà ti fojú rí lèbi ràn má tún máa ríran dẹ́yìn. wọ́n ìránṣẹ́ lápè àwọn rè bí ọ̀nẹ́rẹ́ ti fọ́jú tẹ́lẹ̀ ṣùgbọ́n rè dẹ́ ti ríran ẹ̀. wọ́n ìránṣẹ́ lápọ̀ wọn yẹrẹ tó ń ti bá rẹ̀ wá. wọ́n ìbírọ̀ náwó ọ̀run ọ̀fọ̀ ẹ̀ ń gbọ́rún ọmọ ẹ̀ ń wí dán ọ̀nẹ́rẹ́ ẹ̀ ń wí ọ̀fọ̀ ẹ̀ bí na fọ́jú. ó ń dẹ̀ ti ṣe kó dẹ́mi ríran nísìn iye rẹ̀ tó ń ti bá rẹ̀ ìdá àwọn Farisí ní ohun ọ̀fọ̀. àwa mú ọ̀fọ̀ ọmọ ẹni rùngà àti ọ̀fọ̀ àbí na fọ́jú. ṣùgbọ́n bóun dẹ́ ti rìn bóun dẹ́ ti ṣe ọ̀rá ìdí ọ̀fọ̀ òun ríran nísìn àbá lè ṣàlàyé nípa yẹn. ebi rà máa mú ọ̀nẹ́rẹ́ lájú rẹ̀ òun ìṣù kòkó Júdà náà ẹ̀ bí rọ̀nà rẹ̀ ó wí tìka rẹ̀ báyìí rí iye rẹ̀ tó ń ti bá rẹ̀ dáhùn ó béèrè ràn bí rọ̀nà wọn. Júdà ọ̀fọ̀ wọn bẹ̀rù ọ̀wọ́n jù nítorí ọ̀wọ́n jù wọ́n ti fukuluku wọ́n dẹ́ ti pinnu ọ̀fọ̀ kọ́ni bá jẹ́wọ́ ọ̀fọ̀ Kristi bí Jésù ń ṣe náà máa yọ fòdà kó nínú sinagogu. Júdà náà rí ọ̀wọ́n yẹrí tó ń ti bá ara ọmọkùnrin rẹ̀ fọ́jú tẹ́lẹ̀ rí ṣùgbọ́n rí Jésù dẹ́ ti lájú rẹ̀ rèmi ríran ẹ̀. Júdà náà ránṣẹ́ wí ọ̀fọ̀ èèṣù kòkó. Júdà náà ẹbí rọ̀nà rẹ̀ ó tí ká rẹ̀ ṣàlàyé. Júdà náà kọ́ wọn ju ìtúpé ọmọkùnrin afọ́jú tẹ́lẹ̀ rí wọ́n ìtúpé náà kejì wọ́n ìwé wọn ọ̀fọ̀ ìfu ogori Ọlọ́run Olódùmarè ó dẹ́gbà ọ̀fọ̀ ẹlẹ́ṣẹ̀ paraku rẹ̀ ọmọkùnrin rán pèlì Jésù rẹ̀ lájú rẹ̀ nù ṣe. ọkùnrin afọ́jú tẹ́lẹ̀ rí ṣùgbọ́n rẹ̀ dẹ́ ti ríran ẹ̀ ó dá wọn ohun ọ̀fọ̀ kẹlẹ́ṣẹ̀ rọ̀ǹga o èmi lè ṣàlàyé ń rán kan sórí mi mú dájú ní ọ̀fọ̀ èmi ti fọ́jú tẹ́lẹ̀ rí àmọ̀ṣà náà èmi dẹ́ ti ríran wọ́n ìwé wọn ọ̀fọ̀ ó ń ṣe rẹ́ àti ọ̀fọ̀ ó ń ti la ojú rẹ̀ ó dá wọn ohun ọ̀fọ̀ èmi ti wí rún tẹ́lẹ̀ ṣùgbọ́n sẹ́mẹ̀kọ́ etí ọgbọ́n yín Júdà kẹ́hìn tún ṣe ń fẹ́ èmi tún máa ṣe àwìtúnwí abẹ́hìn má dọ́mọ lẹ́yìn rẹ̀ dán wọ́n ìfọ́ ọmọkùnrin yìí rẹ̀ ti fọ́jú tẹ́lẹ̀ rí ṣùgbọ́n rẹ̀ dẹ́ ti ríran yìí wọ́n ìfúnṣẹ́ lẹ́yà wọ́n ìwé wọn ọ̀fọ̀ òwọ́rọ́ wọn ẹ̀yìn rẹ̀ ṣùgbọ́n ń tàwa o ọmọ ẹ̀yìn mo ṣe òun ra wà ń ṣe. Ọlọ́run Olódùmarè ó bùsì gbígbọ́ ìkíkà ọ̀rọ̀ rẹ̀. Àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà.